ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. A kú àbọ̀ sí ọjọ́ mìíràn ní orí ètò wa, ètò tí a pè ní orí ọ̀fẹ́ fún ọjọ́ òní láti ìkànnì tí ẹ ti ń wò wá ketekete lójoojúmọ́. Òun náà ni ìkànnì Seed of Life Television tí ó wà ní Odò Ọ̀nà ní ìlú Ìbàdàn níbí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tá a tún nígbà láti wà níwájú rẹ̀ lónìí. Orúkọ mi náà ni àlùfáà Abíọ́dún Adékúnlé Adékòjọ, àlùfáà ìjọ Divine Grace Baptist Church tó wà ní Bàkó ní ìlú Ìbàdàn. A dúpẹ́. Kí a tó tẹ̀síwájú lónìí, ẹ jẹ́ ká bá Ọlọ́run sọ. Ọlọ́run a tó dé síwájú yín lónìí. Ohun tá a béèrè náà ni pé kí ẹ darapọ̀ mọ́ wa, kí ẹ wá látòkè wá fẹ́ rí ọwọ́ yín, èyí tí yóò tún ayé wa ṣe ń gbogbo ọ̀nà, tí a ó sì ní ẹ̀rí lẹ́yìn ètò yìí, kí ètò yìí má bàa lọ lásán. Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún wa. Ẹ sọ̀rọ̀ sáyé wa, ògo ni forúkọ yín. Jésù Olúwa wa. Orí ọ̀rọ̀ wa fún ti òní, òun náà ni a pè ní rírí ìhòòhò rẹ. Rírí ìhòòhò rẹ. A kà láti inú ìwé Genesis orí 3 ẹsẹ̀ 1 sí 7. A ó sì tẹnu mọ́ ẹsẹ̀ 7 gẹ́gẹ́ bí ẹsẹ̀ láti rántí wa. Genesis orí 3 ẹsẹ̀ 1 sí 7 wọ́n sáré kà á. Ejò jẹ́ alárékérekè ju gbogbo ẹranko tí Olúwa Ọlọ́run dá lọ. Ejò bi obìnrin náà pé, ń gbọ́, ṣé nítòótọ́ ni Ọlọ́run sọ pé ẹ kò gbọdọ̀ jẹ nínú èso àwọn igi ọgbà yìí? Obìnrin náà dá a lóhùn, ó ní, a lè jẹ nínú èso àwọn igi tí wọ́n wà nínú ọgbà. Àfi igi tí ó wà ní àárín ọgbà nìkan ni Ọlọ́run ní a kò gbọdọ̀ jẹ nínú èso rẹ̀. A kò tilẹ̀ gbọdọ̀ fọwọ́ kàn án, àti pé ọjọ́ tí a bá fọwọ́ kàn án ni a ó kú. Ṣùgbọ́n ejò náà dá lóhùn, ó ní, ẹ kò ní kú rárá. Ọlọ́run sọ bẹ́ẹ̀ nítorí ó mọ̀ pé bí ẹ bá jẹ ojú yín yóò là, ẹ ó sì dàbí òun alára, ẹ ó mọ ire yàtọ̀ sí ibi. Nígbà tí obìnrin yìí ṣe àkíyèsí pé èso igi náà dára fún jíjẹ àti pé ó dùn ún wò, ó sì wòye bí yóò ti dára tó láti jẹ́ ọlọ́gbọ́n. Ó mú nínú èso igi náà, ó jẹ ẹ́, lẹ́yìn náà ó fún ọkọ rẹ̀ náà sì jẹ ẹ́. Ojú àwọn méjèèjì bá là, wọ́n sì mọ̀ pé ìhòòhò ni àwọn wà. Wọ́n bá gé ewé ọ̀pọ̀tọ́pọ̀, wọ́n sàn mọ́ ìdí. Èyí ẹsẹ̀ 7 yìí, òun náà ni àtẹnumọ́ wa tí ó sì jẹ́ ẹsẹ̀ láti rántí wa. Ojú àwọn méjèèjì bá là, wọ́n sì mọ̀ pé ìhòòhò ni àwọn wà. Wọ́n bá gé ewé ọ̀pọ̀tọ́pọ̀, wọ́n sàn mọ́ ìdí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Gẹ́gẹ́ bí mo sọ fún wa pé orí ọ̀rọ̀ wa ni rírí ìhòòhò rẹ. A kíyèsí lónìí wípé ìṣòro àkọ́kọ́ tí ayé ní, òun náà ni ọ̀làjú. Ní kété tí ọ̀làjú ti wọnú ayé tá a ti lajú sí tí ò yẹ ká lajú sí, òun náà ni wàhálà ti dé bá ayé. A kíyèsí pé Bíbélì tí a kà ń sọ nípa Ádámù àti Éfà pẹ̀lú ejò, èyí tí Bíbélì pè ní alárékérekè. Nígbà tó bẹ̀rẹ̀ sí béèrè lọ́wọ́ rẹ̀, ṣé Olúwa ní kẹ́ ẹ má jẹ, ṣé Olúwa ní kẹ́ ẹ ṣe léṣo, tóun náà sì ń dá lóhùn. Nígbà tí obìnrin yẹn máa fọ́, tí ó ṣubú sí ọwọ́ èṣù, ìtaari náà ni wípé ó rí èso yẹn gẹ́gẹ́ bí ohun tó dára fún ojú. Àní kété tó jẹ́ lójú rẹ̀ là sí tí ò yẹ kó là sí. Kí lójú rẹ̀ là sí tó sì rí? Ohun táwọn méjèèjì nígbà wọn jẹ tán, ohun tí wọ́n rí náà ni ìhòòhò ara wọn. Ìhòòhò ara wọn. Eléyìí túmọ̀ sí wípé nígbà tí èèyàn bá ti ṣe tí ò yẹ kéèyàn ó ṣe, ojú a máa là. Ojú là yẹn túmọ̀ sí pé àṣírí èèyàn a máa tú, wàhálà a máa dé bá ni. Kódà ohun tí ò yẹ kéèyàn ó rí, èèyàn ó rí. Gbogbo ìgbà ni Sátánì ọmọ sọ sí èèyàn lọ́kàn pé o ti ṣe báyìí, o ti ṣe báyìí. Wàhálà àti ìdààmú ọkàn yóò wá dé bá èèyàn ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà. A kíyèsí wípé Ọlọ́run dá Ádámù àti Éfà ní ìhòòhò. Ó dá wọn kí wọ́n má mọ̀. Wọn ò mọ̀, kò sì sí nǹkan kan tí ó ṣe wọ́n tí wọn ò bá mọ̀. Ṣùgbọ́n ní kété tí wọ́n jẹ èso tí ò yẹ kí wọ́n jẹ lójú wọn sí.
nígbà tí ojú ti ṣí wọ́n rí ara wọn ní òwò, ìgbà yẹn ni wàhálà dé bá wọn. Bó la ṣe wáyé ìhòòhò láwáyé, kí ni ń bẹ láyà tiẹ̀, kí ni ń bẹ lára rẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí í gán ewé ọ̀pọ̀tọ́ kí, wọ́n bẹ̀rẹ̀ sí í fúnra wọn ní wàhálà tọ́lọ́run ò fún wọn ṣe. Nígbà tí èèyàn bá ti lajú sí ní tí ó yẹ kó lajú sí, ohun tó máa ń ṣẹlẹ̀ náà ní ìdààmú láyé ènìyàn, nítorí pé kásìrí ọmọ tù ẹ̀dẹ̀ kíyèsí. Yorùbá máa ń sọ wípé téèyàn bá parọ́ kan ó nílò irọ́ bíi 5-6 míì láti bo èyí tí ó ti pa. Síbẹ̀ àṣírí yẹn ò lè bò, yóò padà tú náà ni. Ní kété tí àṣírí Ádámù àti Éfà ti tú, ara wọn ló kọ́kọ́ tú sí. Àwọn náà wọ́n kọ́kọ́ mọ̀ wípé àwọn wà ní òwò. Eré ni wọ́n bẹ̀rẹ̀ sí sá, wọ́n rò pé àwọn lè bo àṣírí ara wọn láì mọ̀ pé wàhálà lásán òun làwọn ń ṣe. Á dẹ̀ rí pé nígbà tí wọ́n tẹ̀síwájú, kí ló padà yọrí sí? Inú bí Ọlọ́run sí wọn. Ohun tí mo kíyèsí tàbí tí Ọlọ́run fẹ́ ká mọ̀ lónìí, òun náà ni wípé àìgbọràn tàbí ẹ̀ṣẹ̀ òun ló lè mú kí ìwọ náà rí òwò rẹ wò. Ìwọ tó ń gbọ́ mi lónìí, Ọlọ́run dá ọ bó ṣe dá ọ, ó sì dá ọ pé káṣírí ìrì ọmọ tù láyé. Ó ní ètò fún ọ láyé, ṣùgbọ́n tó o bá ti tọwọ́ bọ ohun tí ó yẹ kó o tọwọ́ bọ̀, ohun tó túmọ̀ sí náà ni pé Sátánì ò bẹ̀rẹ̀ sí wọ́ ọ kí, wọ́ ọ síwá, wọ́ ọ sẹ́yìn. Ìyẹn túmọ̀ sí pé àṣírí rẹ tú nìyẹn. Ohun tí ó yẹ kó hàn sáyé ó hàn sáyé, ohun tí ó yẹ, ibi tí ó yẹ kó o lọ nígbà náà mọ sáré, ẹ dákun ẹ gbà mí, owó tí ó yẹ kó o ná ọ̀nà gan, nítorí pé wàhálà àti ìdààmú ó ní ẹ̀ṣẹ̀ àti àìgbọràn mọ̀ ń kú báyìí. Èṣù mọ̀ ń tó ń ṣe nígbà tó ń sọ fún wa pé Olúwa ní ẹ má jẹ léyìí, Olúwa ní ẹ má jẹ tọ̀hún. Ó mọ̀ ń tó ń ṣe nítorí pé ó fẹ́ kí wọ́n mọ̀ tí ó yẹ wọ́n mọ̀, káyé wọn lè kó sí wàhálà tí ó yẹ kí wọn kó sí. Ará ní Olúwa, tá a bá ti jẹun tí ò yẹ ká jẹ, a lè jẹun tó yẹ ká jẹ o. Òdodo ọ̀rọ̀ tó yẹ ká mọ̀ nìyẹn. Tó o bá ti jẹun tí ò yẹ kó o jẹ, yóò ṣòro láti jẹun tó yẹ kó o jẹ. Èṣù mọ̀ ti ẹ̀ṣẹ̀ sí èèyàn láti gba aṣọ iyì àti ẹ̀yẹ lára èèyàn ni. Gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu mi lónìí, ìwọ tí ayé ti sọ sí kolobo nítorí àṣìṣe kan àbó mi, lórúkọ Jésù Olúwa dá aṣọ iyì rọ padà. Gbogbo aṣọ ẹ̀yẹ tí ayé ti gbà lára rẹ, lórúkọ Jésù Olúwa gbà á padà lónìí, nítorí pé o pinnu, o sì ṣetán láti padà sí ọ̀dọ̀ Ọlọ́run ẹni tó ní ọ láti ṣe àtúnṣe. Olúwa ṣetán láti dáṣọ rú ọ lónìí, lórúkọ Jésù wàá sì gba iyì rẹ padà. Sátánì mọ̀ tó ń ṣe, á ti ẹ̀ṣẹ̀ síyàn, á ti àìgbọràn síyàn. Ní kété tó o bá ti jẹ́, tó o bá ti ṣe nǹkan yìí, ìgbà yẹn ni ọ̀làjú yẹn ó dé, ìgbà yẹn ni èèyàn máa ń rí ìhòòhò ara rẹ̀, o ò ní rásìrí ara rẹ̀, o ò ní ṣẹ̀ṣẹ̀ lórúkọ Jésù, nítorí pé nígbà tí èèyàn bá dásìrí èèyàn bá lọ tú, ìgbà yẹn ni gbogbo ayé orí. So Ádámù àti Éfà àṣírí wọn tú, wọ́n bẹ̀rẹ̀ sí sáré ká. So aṣọ iyì àtàṣọ ẹ̀yẹ ó ní ẹ̀ṣẹ̀ ló máa ń gbà lọ́wọ́ ènìyàn. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì oko àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ ìgbò, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta. Ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú gbogbo. Ètò òun náà wá sọ fún ẹ. Orí ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6 àbọ̀. Sígbà wo? Sí aago 6 àbọ̀. Àràárọ̀. Ní ilé iṣẹ́ ìmáwòrán. Ẹ jẹ́ n sáré sọ eléyìí wípé ohun tó lè mú kéèyàn rí ìhòòhò ara rẹ̀, ó ní àkọ́kọ́ bí mo sọ ẹ̀ṣẹ̀, ẹ̀ẹ̀kejì ní àìgbọràn, ẹ̀ẹ̀kẹta ni kéèyàn máa gbọ́rọ̀ mìíràn yàtọ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run ti sọ̀rọ̀ fún Ádámù àti Éfà tẹ́lẹ̀ nínú ọgbà yìí o, igi tẹ́ ẹ gbọ́dọ̀ jẹ ni, tẹ́ ẹ bá jẹ ẹ kú ni. Ṣùgbọ́n nígbà tí ejò dé, ejò tó ń béèrè tó ń sọ fún wọn pé sọyẹ jẹlé, wọ́n gbọ́ tiẹ̀ ju tọlọ́run lọ. Tó ẹ pé Éfà lè ronú pé Olúwa ti sọ nǹkan fún wa, ìwọ mọ̀ wọ̀rí nǹkan tí ọ̀yẹ́ ajẹ àbí tí ọ̀yẹ́ ajẹ mọ́, bóyá wọn ò bá ti bọ́. So tá a bá ti ń gbọ́ ọ̀rọ̀ mìíràn yàtọ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run, àmọ́ mú wàhálà, àmọ́ mú ìdààmú bá yéèyàn. Ẹ jẹ́ kí n sáré sọ fún wa kí ni àwọn àtúbọ̀tán tí èèyàn bá rí ìhòòhò ara rẹ̀. Kí ni àtúbọ̀tán kéèyàn rí ìhòòhò ara rẹ̀? Ohun àkọ́kọ́ òun náà ni wípé ó máa mú ìdààmú wá. Mo ti sọ lẹ́ẹ̀kan, nígbà kété tí wọ́n rí ìhòòhò ara wọn tó ju wọn là sí tí ọ̀yẹ́ wọn là, kí ni wọ́n ń ṣe? Wọ́n ń wá ewé ọ̀pọ̀tọ́, wọ́n ń wé pi, wọ́n ń gan pọ̀, ìyẹn ó jà mọ́ wọn lára, wọ́n á tún lọ wá mi, wọ́n wá kóra wọn sí wàhálà tọ́lọ́run ò kó wọn sí. Ìdààmú òun làkọ́kọ́ tí ó máa ń wá. Ohun kejì òun náà ni pé èèyàn máa ń sá kúrò níwájú Ọlọ́run. Ẹ sì kíyèsí wípé ní kété tí wọ́n gé ewé ọ̀pọ̀tọ́ pọ̀ tán, wọ́n lọ sá pamọ́ sábẹ́ igi. Nígbà tó Olúwa ń béèrè lọ́wọ́ wọn ń bo lẹ́wà, ó ní
mo gbóhùn rẹ nú ọgbà ẹ̀rù sì bà mí. Ọlọ́run tó yẹ kí wọ́n jọ máa ríra lójúkojú tẹ́lẹ̀ ọwọ́ àdì tí wọ́n sá kúò níwájú Ọlọ́run. tó nígbà téèyàn bá ti rí ìhòòhò ara ẹ̀ táṣìírí ẹ̀ ti tú yóò kó sínú ìdààmú yóò sì máa sákì nígbà tẹ́nìkan kan ò lé. ohun kan kẹta ni pé èèyàn a máa yọrí ayé ẹ̀ sínú ìbínú tàbí ègún Ọlọ́run. ègún Ọlọ́run máa ń wá sírú ayé bẹ́ẹ̀ sì tábàkà ẹsẹ̀ orí kẹta yẹn lọ sísàlẹ̀ inú bí Ọlọ́run ó ti jẹ tí mo ní ọmọ jẹ ọ̀dà báyìí ní ó rí báyìí ní ó rí báyìí ní ó rí. ìbínú Ọlọ́run àti ègún Ọlọ́run a máa wá sírú ayé èyí tó bá ti lajú tàbí tó rí ìhòòhò rẹ̀ sí tí ó yẹ kí ó lajú sí. ohun kan kẹrin òun náà ni wípé ayé bẹ́ẹ̀ máa yọrí sí pé lílé jáde kó wájú Ọlọ́run fúnra rẹ̀ ló ń sá tẹ́lẹ̀ ó lọ sá pamọ́ níwájú Ọlọ́run rí. ṣùgbọ́n ní pátákó ráì ohun tó padà parí ẹ̀ náà ni pé níbi ìtura níbi ayọ̀ níbi ìfọkànbalẹ̀ tá a gbé sí a ní láti lè kúrò. aránú Olúwa òun gbọ́ mi òun wò mí lónìí ohun t'Olúwa ní kí n sọ fún ọ lónìí náà ni wípé o nílò kó o dúró nínú òun o nílò kó o gbọ́ràn sí òun lẹ́nu. tí èèyàn bá ti ṣàìgbọ́ràn tó ti dẹ́ṣẹ̀ ó ti túmọ̀ sí wípé ó ti ṣẹ̀sín nìyẹn ó ti rí ìhòòhò ara ẹ̀ nìyẹn ó ní rí ìhòòhò ara rẹ̀ lórúkọ Jésù. àṣírí rí ò ní tú fáyé rí lórúkọ Jésù ò ní ṣẹ̀sín. ohun tí ṣẹlẹ̀ tí wọ́n mú yàn sá kolobákolobà tí wọ́n mú yàn sáré káàkiri nínú yàrá lórúkọ Jésù kò ní ṣẹlẹ̀ sí ọ yóò sì dára fún ọ. Olúwa ò ní lé ọ jáde kúrò níwájú rẹ̀. jẹ́ ká gbàdúrà. bàbá gbé yín gan torí pé ẹ tún ti bá wa sọ̀rọ̀. Olúwa mo fi àwọn ayé wọ̀nyí tó ń wò mí wọ̀nyí mo fi wọ́n lé yín lọ́wọ́. ohun tí mo sọ náà ni pé ohun tí wọ́n ti tọwọ́ bọ̀ láyé tó mú ìdààmú àti wàhálà bá wọn tó mú ìbínú yín àti ègún yín wá sórí wọn lórúkọ Jésù Olúwa fàánú gbà wọ́n lónìí. Olúwa rà wọ́n padà ṣàánú fún wọn. gbogbo ìdààmú yín dópin wàhálà yín dópin lórúkọ Jésù látòní lọ ègún ayé yín parẹ́ ẹ̀jẹ̀ Jésù wò yín sàn bẹ́ẹ̀ lórí o ogun ayé rẹ̀ tán o Jésù Olúwa wa àmín. ẹ ṣé ẹ má jẹ́ á gbàgbé láti tẹ̀síwájú láti máa wo ètò yìí lórí ìkànnì yìí kan náà. bẹ́ẹ̀ ni àwa tí a ò tí ì láǹfààní látàwọn wà fún ìgbà àkọ́kọ́ tí a ò tí ì láǹfààní láti tẹ bọ́tìnì pupa yẹn ẹ̀rí bọ́tìnì kan nísàlẹ̀ ẹ jẹ́ kí á tẹ̀ ẹ́. bẹ́ẹ̀ ni àmì aago tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ jẹ́ kí á tẹ̀ kó lè máa rán wa létí nígbàkúùgbà tí ètò yìí bá dé. yóò dára fún wa a ó pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. ẹ ṣé.